sí kẹ̀sìn jàgídíjàgan wà ní Islam ní ẹ̀sìn jàgídíjàgan kí Islam náà ms bàbá nísìn tẹ́ bá dákọ̀ rẹ̀ nísìn sallallahu alaihi wasallam nílùú fún ẹ má ṣe máa bú àwọn ẹlẹ́sìn míì ẹ má bú àwọn olóòṣà ẹ má bú Christianity káwọn mọ́bà wa máa bú Ọlọ́run tí náà torí pé wọn ò ní mọ̀ pa rẹ̀ ní tí wọn ò ní mọ̀ pa rẹ̀ dandan ká máa píríṣẹ̀ ẹ wo bí tá a báyé dé nísìn á ní òòṣà ní Allah gbogbo àwọn Christianity wọn máa bá wa gbàwẹ̀ àwọn aláwọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ wọn máa gbàwẹ̀ wọn máa gbàwẹ̀ Islam pọ̀ sí kan tí ó sì rà àfa tí ó dà sáwọn àlékún àwọn afọ máa pọ̀ wálé olórí ibu yín nìsín ẹsẹ̀ wá sórí ibu kalẹ̀ tán nìsín ẹ̀ tí wọ́n pọ̀ wálé mọ́ sọ̀rọ̀ sáwọn ẹlẹ́bọ ẹ lálé wọn ẹsẹ̀ wá ẹsẹ̀ yìn gbogbo ẹ̀tẹ́ dálẹ̀ ńgbà náà kọ̀tán nìsín ọ̀pọ̀lọpọ̀ olórí ibu wọn ta èpè láàmú ẹsẹ̀ fún yín nìsín torí ẹ ti dá wà lálẹ́ olórí ibu yín náà lẹ bẹ̀rẹ̀ rẹ̀ ńgbà náà kọ́mọ ọmọ dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ mọ́ kọ́mọ ọmọ kúnlẹ̀ fáwọn tó jùlọ mọ́ ẹ ń bá tẹrí ba yín tí yóò wọ náà gbogbo ẹ yóò wọ náà ni bàbá yín lọ́dàlìjẹ́ náà ni àbí lọ́dàlìjẹ́ náà sẹ́yìn lẹ́ fún sátífíkẹ́tì náà ni. gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá fìtínà kalẹ̀ fún one rest Islam ẹ̀yin nu ọlọ́nu anabi sallallahu alayhi wa sallam anabi ní alifitinatu nahimun la'ana Allahu man ayqasa fìtínà sùn jẹ́jẹ́jẹ́jẹ́ ìbínú Ọlọ́run kó máa bẹ ni ọba jí ẹ ti dá wàhálà alẹ́ fún one rest Islam nísìn nígbà tẹ́ bẹ̀rẹ̀ kíní bí ànàbí àwàdà nísìn ẹ wo tẹ́ fi dá wọn mọ́lẹ̀ nísìn Ọlọ́run sì mú gbogbo yín tẹ́ sórí ibú ìkalẹ̀ tẹ́ dá wàhálà lẹ́sìn alọ́run ní Islam àmọ́ yẹn ń kàwé ojú tiẹ̀ náà ti là nígbà tẹ́ ń bẹ̀rẹ̀ gbogbo wá sí orí ibú tẹ́ ń ṣe ń jọ́ kìnìún àná ẹ mọ̀ pé wàhálà tẹ́ fi dálẹ̀ rí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ má jẹ́ǹjẹ́ Christianity ẹ má bá wọn sọdún kíní kan ní ẹdún ẹbọ ní kèfèrí ní ẹ sọ́ngbà náà ń dún ọmọ yín lẹ́nu ẹ dá fìtínà kalẹ̀ tán nísìn ipa yín ò ká mọ́ ẹ sọ̀rọ̀ sáwọn ẹlẹ́bọ ẹ lálé wọn ẹ sì wá ẹsẹ̀ yìn gbogbo ẹ̀tẹ́ dálẹ̀ ńgbà náà kọ̀tán nísìn ọ̀pọ̀lọpọ̀ olórí ibú wọn ta èpè láàmú ẹsẹ̀ fún yín nísìn torí ẹ ti dá wàhálà lẹ̀ kalẹ̀ kò wá sí àfa àtọ̀fẹ́ ṣe wá sí nísìn àfi kọ́ bẹ̀rẹ̀ sí ní jókòó kọ́kọ́kọ́ ronú kó wo tí ó sọ náà torí inú òdodo ọ̀rọ̀ tó sọ wọn ó tún tú ìṣẹ̀ ẹ̀sìn mọ́ lọ́wọ́ àwọn ẹni Ọlọ́run sì wí bàbá wa Lágége sọ́njọ́ yìí náà ṣẹ́ gbé àdìtì lérí àdìkúrán ni ṣẹ́ gbá àdìtì lérí àdìkúrán ni ẹ náà lórí ibú yín náà lẹ sọ ẹ tí ò bá gé ẹ sọ gbogbo ṣòkòtò yín di kọ́tà tán ẹ sọ gbogbo yín ṣòkòtò di kọ́tà sẹ́yìn wà lẹ́sìn ni sẹ́yìn ni ó jẹ wà lìjẹ́ náà ẹlẹ́ni tí ọ̀wọ́ ń gbà náà yóò wọ ẹni tí ò gé ṣòkòtò lẹ́sẹ̀ yóò wọ náà. olórí ibú yín náà lẹ bẹ̀rẹ̀ rẹ̀ gbà náà kọ́mọ ọmọ dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ mọ́ kọ́mọ ọmọ kúnlẹ̀ fáwọn tó jùlọ mọ́ ẹ ń bá tẹrí ba yín tí yóò wọ náà gbogbo ẹ̀ yóò wọ náà ni bàbá yín lọ́dàlìjẹ́ náà ni àbí lọ́dàlìjẹ́ náà sẹ́yìn lẹ́ fún sátífíkẹ́tì náà ni. ẹjọ́ àmọ́ wá gbé ìgbéraga wọ̀ kémi ò rẹ́ mọ tó tí wọ́n bí lójú mi kọ́ wá máa náwó sí mi kọ́ máa kí mi ẹgbà pẹ̀lẹ́ àtàṣà ẹgbẹ́ gbogbo ẹ̀ṣọ́ dànù lórí ẹ̀sìn orí ibú yín tẹ́yìn lọ́gbọ́n àti orí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn Christianity wọ́n máa bá wa gbàwẹ̀ àwọn aláwọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ wọ́n máa gbàwẹ̀ Islam pọ̀ sí kan tí ó sì rà àfa tí ó dà sáwọn àlékún àwọn afọ wọ́n máa pọ̀ wálé olórí ibú yín nìsín ẹ̀sìn wá sórí ibú kalẹ̀ tán nìsín ẹ̀ tí wọ́n pọ̀ wálé mọ́. ولا تسبوا الذين يدعون مع الله بغير ابين كان لون وي كون غير تي فẹ́ wuyan ki gan mọ́ Al-Qur'an ló sọ ní ولا تسبوا الذين لا يدعون من دون الله ابin kan فيسبوا الله عدوا بغير علم ابin kan ló wí ó ní ẹ má ṣe máa bú àwọn ẹlẹ́sìn mi ẹ má bú àwọn olóòṣà ẹ má bú Christianity káwọn mọ́ bá wa máa bú Ọlọ́run tí náà torí pé wọn ò ní mọ̀ pa rẹ̀ ní tí wọn ò ní mọ̀ pa rẹ̀ dandan ká máa píríṣẹ̀ ẹ wo bí tá a báyé dé nìsín á ní òòṣà ní Allah àbí wọn ló òòṣà làlá wọn sì ń gbóòṣà wa sójú òtì irin bínú yín ọba bàjẹ́ inú tàwọn bàjẹ́ ẹ wo iye ìbújẹ́ táàgì Ọlọ́run nìsín ìkan bẹnu ayé nìsín ms bàbá nìsín tẹ́ bá dákọ̀ rẹ̀ nìsín sallallahu alaihi wasallam náà lò fún un ẹ bẹ̀rẹ̀ kíní ń gbà náà bí gbàtò jẹ́ pé tẹ́ ń ṣe dá gbogbo ẹ̀ ọ̀rọ̀ ọ̀run gbà náà ẹgbẹ́ tó dá lẹ́ sọ. bẹ́ẹ̀ bá jẹun ẹ má náà rú jẹun bẹ́ẹ̀ bá kúnlẹ̀ ẹ má bẹ̀rẹ̀ ẹ̀ṣù ẹ má ṣe kíní kan gbogbo ẹ̀ kẹ́kẹ́ ń gbà náà ni sí kẹ̀sìn jàgídíjàgan wà ní Islam ní ẹ̀sìn jàgídíjàgan kí Islam náà. ẹ wo torí yín ọba burú ní ìsìn tí ṣèrònú ọ̀bẹ yín náà pẹ̀lẹ́sìn ni tẹ́ ẹ gbé dání. Ànábì fọ́mọ lọ́mọ ọdún mẹ́fà Ànábì bá jábàlẹ̀ rẹ̀ lọ́mọ ọdún mẹ́sàn ó ṣe kinní kan gbogbo ọ̀nà dẹ̀dẹ̀ tẹ́ ń sọ ṣé ẹ̀ mọ̀ pé bànújẹ́ ni
nígbà tẹ́ ń sí wá sí tẹ́ ń sí gbà náà àwọn bàbá ẹ̀dẹ́ kékeré gẹ́nì ẹyọ àwọn nǹkan ikú ń bẹ́ ẹ má sọ jáde mọ́ àdìtì náà ní ìgbọ̀jẹ́ pé Kùránì sọ̀rọ̀ ọlọ́mọ olórí ibu yín náà lẹ́gbẹ̀ẹ́ ẹ má ṣe mọ̀ lúdi bídíà ní àdàdàlà ní ẹ wọ̀ náà ní kọ́kọ́rọ́ náà tí bàbá rẹ̀ ló kọ́kọ́rọ́ náà lọ ní ẹ dá gbogbo wàhálà yẹn kalẹ̀ ní ìsìn ojú tí wàá ẹrú bá wà ìtẹ̀rù tí wọ́n íńtánẹ́ẹ̀tì ká bá sọ̀rọ̀ mọ́ ní ìsìn gbogbo tí wọ́n bọ̀ bẹ́ẹ̀ ní ìsìn bẹ́ẹ̀ tí wọ́n máa bí ẹ kàn máa wò kí ẹ máa wọlé ní. ebojú tí ẹ tinú ẹ bá torí ẹ bá pé tí làkà yìí bá pé fún bàbá wa àfa wa àlìfà àgbà ńlọrin ìntàfíù tí wọ́n jọ gíráàtì ara wọn tí wọ́n jọ sẹ́ńjò ní tí wọ́n lọ fún ìbéèrè àti ìdáhùn àbí kíná sí káàkiri gbogbo tí wọ́n bí àfa ńlẹ́rẹ̀ inú yín ọ̀bàjẹ́ ni sẹ́nu yín ọ̀bàjẹ́ ni bá àfa yẹn ṣe lọ kò sí tó burú mbẹ èèyàn lè lọ kílẹ̀ tó bá jẹ́ wáyé pé ọba ebi tó bá dá wàhálà alẹ́ tàbí kíkàdùkọ́ ọmọ ẹja sí ni ẹjẹ́ àlọ́ yanjú rẹ̀ ọwọ́ adébẹ̀ tán ní èsì ó di tùjú èmi àti ẹwù béèrè tẹ́ ń gbé wá. ẹbẹ̀ sì jẹ́ bá wọ ẹ̀jẹ̀ kalẹ̀ tán ní èsì ẹsẹ̀ náà olórí ibú yín náà lẹ́sọ̀ ń gbà náà kò séwé kò ségbò ẹ má jáwé ẹ ń bá ti jáwé aráàmù ni yọ wọ náà ni ẹ sáì já tíkẹ́ẹ̀tì náà lẹ́yìn everybody lọ́wọ́ ẹ ń bá ti jáwé ẹ ń bá wẹsẹ̀ ẹ ń bá ṣe ẹ má wẹsẹ̀ ẹ má ṣe kíní ẹ má gàgún mu. The worst part of it ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ ìlú Islam ẹ̀mí ò ní dákọ̀ olùgbọ́n láwọ́ tàwọn gbogbo àwọn tí wọ́n jẹ́ ìlú Islam yìí ibẹ̀ náà lè àdánwò orí ibú tí ń bí ọmọ ìbíkú bí orí ibú tẹ̀ ń bí káàkiri gbogbo bàbá yín ní ẹ ti pè kébèrè tẹ́ kí wọ́n wọ náà ẹni ẹ má ya fọ́tò ẹ má ṣe kíní kan ẹ ti dá gbogbo kí ni problem orí ibú tẹ́ gbé gan tẹ́ gbẹ́sìn kankan ní ẹ̀sìn náà èyí náà lẹ́mọ̀ kí ẹ má ya fọ́tò ẹ má yàwòrán ẹ má ya fọ́tò ẹ má yàwòrán olórí ibú sì mọ́tò ju screen ẹ ti wáàsì lójoojúmọ́ wáàsì tẹ́ ń ṣe ojú screen tẹ́ bọ́ sí picture kan gbogbo wá fáwọn ni kéèyàn kan wà kọ́kọ́ sáà máa kírètì wàhálà báyìí àdìtì náà ni sẹ́fẹ́ gbádìtì lérí Kùránì ẹ ti dá gbogbo wàhálà yẹn kalẹ̀ ní ìsìn ọ̀tán ipa ẹnì kọ̀ọ̀kan mọ́. Ànábì sọ ọ ní badal Islam goriban fasayakunu goriban kama bada'akum. èmi ọmọ ẹ̀sìn o ẹ̀sìn àjòjì ní Islam fi bẹ̀rẹ̀ yóò sì padà sájòjì rẹ̀ sí òtí bá ṣẹlẹ̀ báyìí ṣe ẹ fẹ́ sọ pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. láyé ìjọun àtòníṣẹ̀ṣe àti Christianity àti mùsùlùmí kálukú wọn jọ ń gbé papọ̀ wọn jọ ń lọ wọn jọ ń bọ̀ ọjà kan náà lànà omi kan náà lámú títí dì sí sẹ́wà kírètì ayé Islam lọ́tọ̀ ni àníjọ gbé mọ́ni gbogbo wa ṣiṣẹ́ gbà náà ẹ má jẹ mọ́ ẹ má ṣàlámà sí ẹ má kẹ́ o ẹlòmíì ò sì sàlámù àlékún fún àlékàlì Islam lẹ́tọ̀ọ́ wí fún orí yín ti burú èyí tó fọ́ pálá àfíà fọ́ kí ló mọ́ mẹ́lẹ̀ dá àlàáfíà fún wọn náà sọ ń fa burú fún ni gbogbo ọmọdé wa kọ́ kí ó kalẹ̀ ẹ̀kọ́ ní ẹ̀dẹ̀ kalẹ̀ tẹ́nìsì ipa yín ọ̀ka mọ́ ẹ̀yin náà lẹ jáde ńjọ́ kìíní àná ẹ má jókòó sí sáwíyà ní mọ́sálásí mọ́ ẹ ń bá jókòó tí wọ́n bá papọ̀ tẹ́ ń sàsíkárù láìláì tẹ̀sí ẹ̀ wọ̀ ná níbo lẹ gbé rí kìíní kan olórí ibu yín náà ẹ sọ̀sọ̀sọ̀ débi pé ẹni kí ni ẹ pe àsàlátù ìjẹ́nsẹ́ ẹ̀mí ò jẹ́ ẹ mọ̀ pé gbogbo nǹkan bá tiẹ̀ ti dorí mi rú sọ̀látù lè pàtì ẹ ń bá ṣe yọ wọ̀ ná kìíní kankan sáà náà bí ṣerú ẹ tẹ́ni bó yín ti burú gbogbo ẹ sá gbogbo ẹ dá wà láti tẹ́lẹ̀ sí ni ẹ dá lẹ́tàn ní ìsìn ìṣẹ̀ṣẹ̀ ọ̀gbàdà gba Nàìjíríà gbogbo everywhere ìṣẹ̀ṣẹ̀ yóò padà gba Nàìjíríà jẹ ń bọ̀ wá láfojú sí àwọn Islam ní ìṣẹ̀ àlè ìkọjá mẹ́rin ní ìgboro ní ìṣẹ̀ kálukú ọmọ wòrán dáadáa láàrin àwọn mùsùlùmí síra wa ní ìṣẹ̀ ọ̀tá ní kálukú ní bára wọn sí látara ẹ̀sìn ẹ̀sà dá gbogbo ilẹ̀ ìdá ẹ̀ bàbá ẹ̀sìn kékékékékékéké ọ̀pọ̀lọpọ̀ adídì tẹ̀ ń ká yìí ẹni sùúrù ẹ má fi bá ilé wa ń lo ègé sọ nísìn kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ náà kìrìsìtẹ́nì nísìn tó fẹ́ sọ̀rọ̀ against Islam kò sí ẹnìkan tó fẹ́ sọ̀rọ̀ against Islam nínú òṣìṣẹ́ nísìn adídì ni wọ́n kọ́ bọ̀ wọ́n kàn máa fáyà kan tí ò ní túmọ̀ tí wọ́n gbàgbọ́ yín pa wọ́n máa fi báàkì ẹni olórí ibu yóò sì ayéyájú kalẹ̀ ní ilé ìdífẹ́ǹdì ẹ̀ tọ́lá ẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo yín wá gbogbo àwọn alùsùn nígbà tẹ bẹ̀rẹ̀ nígbà náà tẹ bá máa bá jà gbogbo ọba ilé ọwọ́ náà ẹ̀ ń sílé ọwọ́ náà gbogbo yín wá dàmọ́ nísìn èyí fọlọ́n sọ ní tó ń bá mi sọ̀rọ̀ last week ní tiẹ̀ ọ̀ ń bẹ lábùjá ń bẹ nísìn àgùnmọ̀ alẹ́kọ́ àgùnmọ̀ àtọ̀sí nǹkan kan ní tákàkì lábùjá o ọwọ́ kóòdì la àbújá ó ṣe bí ó lù rẹ kọ́ máa tàgùn bóyá ọjẹ́ ta ọlọ́ọ̀gbá lórí ní àbújá gbá lọ́sẹ̀ gbá gbogbo ẹ̀ ń gbọ́ ọbẹ̀ sìn jẹ tán bẹ́ẹ̀ni bọ̀dì bá ṣe lè yọ wọ ná ẹ ń jáwé wọ ná ẹ ń ṣe kíní kan wọ ná ẹ má sóògùn mọ́ ẹ má ṣe kíní kan ẹ má sóògùn mọ́ ẹ má sì wá mọ́ gbogbo ẹ̀ lẹ́pàá wọn gbà náà ẹ̀kẹ́ sọ inú yín dùn ànábì ọ̀jàwé ànábì òjègbò ẹ ń bá gbọ́sẹ̀ ẹ ń bá ṣe kíní kan wọ ná olórí ibi ẹ sì ń lọ Saudi Arabia ẹ lọ́ọ̀rọ̀ tiẹ̀ wá ìwà àtàfà Nàìjíríà ẹ lọ ròyìn wá bẹ̀jẹ̀ ti pò kàn má ẹ wà àtàfà ẹ ra aṣọ abátùsù dànù wa ẹ wà àtàfà títù sàtún ẹ ra wa ẹ wà àtàfà
mustasi kó wá wá ta fún wa gbogbo tọ̀dọ̀ wa láàrin òní wúlò mọ́ esa kan Islam fi Nigeria ó ti wá dire de de kan kan sin tó wù ní ẹnu ìkòsísọ kan mọ́ láàrin àwọn àfáà kí ló dé níbo gan la lọ lórílẹ̀-èdè Nigeria Al-Qur'an sọ ní lakundi nìkún wà kálukú ọmọ ṣe tiẹ̀ kò sí tọ́jú kọ̀ọ̀kan lọ ẹ̀tùwájú wọn máa tẹnu bá Islam wọn máa bú àwọn máa sọ̀rọ̀ sí àárín àtẹ̀lẹ́jì kọjá nìkan mo lọ jẹ́jẹ́jẹ́ ní fún mi wá ọ̀rọ̀ alẹ́ àná lójọ́ bá mi nú jẹ́ wáàsí mo di lálẹ́ àná lójọ́ bá mi nú jẹ́ mo lọ wáàsí lálẹ́ àná bẹ̀ ìbéèrè tí ń bí mi ọkàn jókòó rí pé sáwọn ilé ọmọ pọ̀lọ́ ń bẹnu ayé ni wọn ò tí ẹ̀ gbà ní kíní jọ́nà wọ́n sì mí ní ọ̀fà láà wọ́n sì mí ní ọ̀fẹ́ ìbéèrè tí ń bẹ jẹ́ kálukú ń béèrè lẹ́yìn tọ́pọ̀lọ́ ẹ̀ pé látara kan sáfẹ́ wọlé sínú ẹ̀kọ́ kankan ńlá ni gbogbo jẹ́ fi ń tako Islam láyé àdìtì náà ni pé àwọn alùsùn náà rí bú kílẹ̀ bá